rí ẹ̀sìn Islam láyé báyìí ẹ wá Islam bó ṣe di àpàdà sáà ìdá tí ó dé bá ràn mí tí ó dé bá mi tó fi dàbí ti Islam báyìí kọ́lọ́mọdé láyé tí wọ́n àfáà tó gbè mí tó ẹ ń bá just mi pẹ̀lú sọ́kọ̀ ẹ ti wà sọ́ni teamwork ẹ ti kakọ́ tó ó gba wẹ́rẹ́ títí ń jákò nínú Islam so ó gba wẹ́rẹ́ tó ti jápa tó Josmi nínú ó tún wọ́n mú so ẹ wá promote kéwú gbèmí ẹ promote Josmi àwọn kéwú gbèmí èyí tẹ̀ mọ́ yín náà dà ó lórí burúkú wọn ládàánú káàkiri ẹ̀yin lẹ́ promote ẹ̀ tó ẹ wá ní kó èbùtò pé obìnrin tẹ́lẹ̀ tí wọ́n ti sọ fún ọ ní òótọ́ ọmọ tí ń jà fún ìran tiẹ̀ fún àwọn alálẹ̀ tiẹ̀ tí ò mọ balẹ̀ jẹ́ nǹkan tó ti sọ kẹ́ wá mú wa lọ sí ọ̀dọ̀ Josmi àbí àjọsọ àbí kíkẹ́ kẹ́ wọ́n lọ sí ọ̀dọ̀ tiẹ̀ kó tó lọ mọ sí wọn lọ́nà tí mo wọ̀ kì bá a ṣe ń gé lọ́wọ́ ẹ̀ sì tó ń bò ká aníkàwé yẹn kò níbi lukú àgbákò ẹ̀ tún ti lọ dẹ pápẹ́ kalẹ̀ ẹ̀ tún ti lọ dẹ sọ́ọ̀bù kalẹ̀ sọ̀rọ̀ láì pẹ̀lú Josmi so Josmi ìyẹn ni yóò mọ báyìí mú àwọn èèyàn tó bá ti já yóò máa mú wọn padà bí ọkùnrin yóò ní bẹ̀rẹ̀ nínú Islam òun kò lè gbígẹ̀ sí inú títẹ ní wọn dùn àfa wa àlẹ́ájì wa bàbá wa kéwùgbèmí ọkàn yóò níjọ gbalẹ̀ bóyá àdúrà gbé bàbí kí ló pé àdúrà ní dì ọ́ inú yóò níjọ ọdún ló lárun tó tilẹ̀ kan ọjọ́ ọ wá ń fún ní orúkọ bíi 1 million kí nìkan tó ṣe torí pé ó bọ̀ promote péjì ẹ̀rí ṣe wá dùn wọ́n ti santi kí wọ́n ti yìn wọ́n ti mú ìrẹ̀wú ẹ mọ̀ kó oníbùkún tó mọ̀ báyìí ẹ mọ̀ kó ẹ̀sìn tó mọ̀ báyìí ẹjọ́ ń ṣẹ̀sìn tẹ̀ bá mọ̀ ẹkún ọjọ́ alẹ́ lẹ́jọ́ ń ṣe tẹ̀ bá mọ̀ ẹ̀ ń balẹ̀ yín jẹ́ ẹ̀ ń bọ̀nà jẹ́ ẹ̀ sì tún fi proud ṣé ẹ jẹ́ bìnrin àràbù ni ṣé èdè àràbù lẹ̀ ń sọ ni ṣé àràbù lẹ̀ ń tẹ̀ ni ẹ̀yin máa ọmọ ilé kí o ti yín ẹ mọ̀ protect ẹ mọ̀ guide pé kókó ọmọ bàjẹ́ kí wọ́n bùsùtà àwọn ẹmọ ọlọ́mọ tó ṣẹ̀dé láti inú ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ mọ̀ fi mọ orúgbó òun náà wọ́n á ṣẹ̀fín káàkiri ní wọ́n yí balabala wọ́n á fi kótókótó atókùmọ̀kọ àwọn ọmọ lọ oníwo lórí inú tẹ́lẹ̀ wọn á dùn pé yín wọ́n dẹ́rẹ́ ní mú sẹ́ bí obìnrin ní tí wọ́n tó sì ní wọ́n dẹ́rẹ́ ní mú sẹ́ ọ̀rí bọ́ ṣe kú ọ̀rí gbẹ̀yìn rẹ̀ bọ́ ṣe wà yẹn inú tẹ́lẹ̀ wọn á dùn níwọ̀ tó yẹ kó mọ sunkún wọ́n wá ń tì ọ́ ọ̀rí pé gbà fún àwọn gbà wọ́n tẹ́ pé gẹ́gẹ́ fẹ́ rí pé ọ̀rí pé wọn lè jáde mọ́ ni níbo wọ́n ti tì níbọlé wọn bí ìyàwó kí wọ́n jáde ìwọ wá ń jẹ́rẹ̀ wá ń dìbẹ́dì ẹ̀yin olè dìbẹ́dì Islam láíláì àìmọ̀ ní fún yín Islam ṣe nǹkan tí wọ́n dìbẹ́dì orí burúkú ni nǹkan tí ẹ ṣe nǹkan lè rẹ kì í ṣàṣàlẹ̀ rẹ ìtàn tó kọ sínú Kùránì wọn kọ́ sójú rẹ ọ̀bá wọn tí wọ́n kọ́ wọ́n fẹ́ mọ dìbẹ́dì kan tí ò sójú rẹ ọ̀hún tó fẹ́ dìbẹ́dì Islam Kùránì táwọn sọ pé kò dá yẹn àdìsá pé kò dá yẹn wọ́n tún fẹ́ mọ dìbẹ́dì padà ọkàn yóò ní balẹ̀ olóòwò tó tilẹ̀ kan ojú òní inú yóò ní dùn Josmi oníṣẹ́ rẹ ti jẹ́ àmọ́ ẹni tí sọ̀rọ̀ sí torí mọ̀ pé ẹlẹ́nu ń já wáyà ni ọ́ wá dẹ̀ padà sọ̀rọ̀ ibẹ̀ kọ́ ni mò ń lọ ẹ bá fi opinion yín ẹ bá fi sí ìdí fídíò yìí ẹ bá comment ẹ bá like bá bá rí ẹ bá repost àjùwà ṣe. ẹ̀yin mùsùlùmí wáyé tẹ́ ẹ mọ́ like irọ́ wáyé tẹ́ ẹ mọ́ like ẹ̀tàn wáyé tẹ́ ẹ máa tanra yín ná ṣé ojú ni fọ́ torí náà tí wọ́n á fọ́ ni ṣé ẹ fọ́n lákẹ́ tí wọ́n á fọ́ nínú ni ṣé ẹ fọ́n gbogbo ara ní pẹ̀lú ṣé ẹ rí kí n tó lọ fà náà ẹ jẹ́ kọ́kọ́ wo fídíò yìí náà ọ̀rọ̀ yín mùsùlùmí ọ̀rọ̀ yín dàgẹ́ bíi ẹni tó kó gbẹ sórí mi ò mọ̀ kí tó lè fi wé Islam ò ṣe defend gbogbo ẹni tí wọ́n ti lè defend Islam bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ bó fẹ́ gbókò yóò gbà di ọ̀tẹ̀ ìyókù àṣírí kan fẹ́ kọ́ sọ fún yín lónìí náà gbogbo wàfáà tó bá ló bá nímọ̀ ìwọ ló nímọ̀ jù ayé mọ̀ ọ́ ọ̀jọ̀gbọ́n ni ẹ́ onífọ́lọ́wà àwọn ẹgbà tiẹ̀ níjọ́ tó wọ́n ti lè bẹ̀rẹ̀ sí ní dìvẹ́dì Islam báyìí níjọ́ náà ni ẹ̀sìn rẹ ti bẹ̀rẹ̀ sí ní káàkiri sáàgbọ́lá yìí nìyẹn níjọ́ láyé tó mọ̀ pé àtọ̀ọ̀sẹ̀ nímọ̀ àwọn àgbáyé tẹ́lẹ̀ tí wọ́n dákẹ́ yẹn tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n dìvẹ́dì Islam ṣe rògbòyẹ́ gọ̀ ni gọ́n lè gbégẹ̀ sí ni wọn bí pòrí gbogbo ọ̀dà kí wọ́n gbégẹ̀ sí ni ó yẹ wọn mọ̀ nǹkan tí wọ́n ṣe ọlá pé ẹ̀yin ò tí ì ní òye táwọn ní ni ọmọ MC Olympia tí wọ́n ń bù yìí ẹ kàn ló péjì rẹ̀ lásán ẹni ó ṣòjóró fún yín kí nìkan tó fi ṣòjóró fún yín kò wá sẹ́ni tó wá sí nǹkan tó tẹ̀ mùsùlùmí láyé rí láyé
ọba Solomon náà ṣe ń jó kínní àná ẹni ó ṣòjòrò fún yín ni ẹlẹ́bọ ni kò dá ọ̀tá mùsùlùmí ni àlífà àgbà tí ń dìfẹ́ǹdì yín ó pa àdábùkù lọ́wọ́ yín ẹ pa gbé sépè ẹ pa àbẹ̀sí ní bu kò ní mọ̀ kò ní kankan kò sí kíní kankan gbogbo àwọn àfáà bẹ́ẹ̀ tí wọ́n dìfẹ́ǹdì yín ṣe rí wọn kí wọ́n dìfẹ́ǹdì yín mọ́ ṣe rí wọn bẹ́ẹ̀ mọ́ apá wọn ti jábọ́ jọ́sùn náà apá tẹ̀ náà jábọ́ lánàá ọdún òyìnbó sagídí onígbà ẹjíká lókè ẹjíká lókè bí ẹjẹ kan ṣe ẹni pápá rẹ ṣe jábọ́ lánàá lánàá yẹn ó fẹ́ kọ́ dọ̀gbẹ̀ sí rọ́ọ̀fù ẹ̀yin mùsùlùmí oníjàgídíjàgan ni ó fẹ́ kọ́ dọ̀gbẹ̀ sí rọ́ọ̀fù kókó jà náà kókó da ọgbẹ̀ bí kò mọ̀ ṣe lánàá gbogbo MC yẹn ó jẹ́ tó ńlá ká tó jó nímọ̀ ó calm rẹ̀ down tó ti bẹ́ ẹ̀ rí o ẹ̀ kẹ́rìtì lórí yẹn o àmọ́ tó ní pé ẹ̀ win ni ẹ̀ ká èyí náà ká ẹ̀ wá fẹ́ mọ wa ibẹ̀ English yẹn kọ́kọ́ lẹ́kọ́ ló ń bẹ̀ kò rí bẹ́ẹ̀ kí jẹ́ kí ẹ̀mí nìyẹn ẹ̀ wá fẹ́ mọ pé ilé ìbùsùn èbù rẹ̀ kọ́ ìkẹ́ tó bí àtàjọ kàbá ìlú ojúkẹ́ báyìí ẹ̀ wá fẹ́ mọ yìí kò rí bẹ́ẹ̀ ẹ̀ wá ń dá sí ẹ̀sìn àwọ̀rò ìwọ wá jáde bẹnu hahaha wá ní pé ọgbẹ tó bá jẹ́ mùsùlùmí gidi mùsùlùmí tó jẹ́ kíni kan ṣe mùsùlùmí lọ́bẹ̀ yóò kí wọ́n lọ fúnlẹ̀ kí wọ́n fọlọ́ rẹ̀ mọ́ tó bá mọ̀ jẹ́ ọlọ́mọ̀ fún lẹ́mí ọmọ mọ̀ gbẹ̀mí lẹ́nu àná sóni ọmọ ti gbẹ̀mí lọ́rùn rẹ̀ wà ní pé kó mọ̀ mí mọ́ ẹ̀yin mùsùlùmí ẹ̀ ṣe wájà ní jàgídíjàgan báyìí lára kankan sọ náà ní ẹ̀sìn yé ṣe ẹ̀sìn rẹ̀ kan mọ́ bá dùpọ̀ mọ́ ọ̀sẹ̀ kìnnìkan kan mọ́ ìwọ náà sì ń gbìyànjú láti ganu ayé nígbà tẹ̀sẹ̀ lóko tẹ̀sẹ̀ lódò ṣe bóun ṣe túnṣe kíníkan tó tún fi make progressive fún láyé ara rẹ̀ ṣe gbogbo ó tún make àwàdà tó tún ṣe tó tún make comedy tó ṣe gbẹ ewu lẹ́yìn ṣe bí owó tí mo lẹ́yìn ranjú mọ́ èyí tó kìnnìún nípa lẹ́yìn tẹ̀lé àjẹrẹ́ lọ́rùn tó tẹ̀lé kan jò ní èyí tó gbogbo kẹta kójọ níbi ètè tẹ̀hún yẹn ó fọ́ padà búrú lọ́ládá níwáyé ni èyí ni ẹ̀sẹ̀ yẹn ní òfò yìí kò sẹ́ni tó defend Islam láyé pátá láyé rẹ̀ rí tó jẹ̀rẹ̀ bọ̀ láyé wọ́n padà tẹ́bọ̀ ni bí ẹ bá lo defend Islam láyé yóò padà tẹ́bọ̀ láyé ni ẹ̀yin olórí burúkú wa tó kú mọ́kọ̀ ọ̀nà lọ yóò ní balẹ̀ ẹni bá jẹ́rẹ́ lọ́nà àtọ́sílẹ̀ kan jò ní inú ò ní dùn tẹ́ bá bá ráwọn fídíò wa ẹ̀yàn bá like ẹ̀yàn bá share èròǹgbà yẹn bá fi tún comment section ẹ̀yàn bá repost àjò wa ṣe o. ó yẹ kí gbogbo yẹn gọ̀ láyé ká ní gbogbo yẹn ti wá gọ̀ o kò yẹ kẹ́ni tó kọlà gọ̀ àgò tó ṣe kọlà rárá kí n tó lọ fàánà ẹ̀kọ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ àbáyé náà tí ọba yẹn sọ nǹkan tó dùn mí jù ní pé kí ni yóò jẹ́ kí n kọlu àwọn ọ̀kọlà tó yẹ kí ni tí n bá ní tó bá kọlà èmi máa ń fojú ọ̀jọ̀gbọ́n wò gẹ́gẹ́ bí àwọn tá a bá láyé ni àwọn ilé àwọn ilé ní identity tí n bá tó bá kọlà èmi mọ́ nípa àwọn ilé ambassador lẹ kó tó jẹ gẹ́gẹ́ lélẹ̀ àwọn ilé kò síbi tó lè lo káàkiri àgbẹ̀ láyé is from Africa is from West Africa ó wá aṣọ ọlọ́run pé àtúnwá bẹ́ẹ̀ tó tún wá kọlà káyè mọ́ nínú ẹ̀sìn burúkú nínú ẹni tó yẹ kó mọ ṣẹ̀ṣẹ̀ àtúnra fún ìrìnjò láyé òun lè tó bá kọlà because ó yẹ kó mọ̀ pé àwọn ìran tó gbẹ̀sìn wá fún wọn kọlà ní ìran ànábì wọn kọlà wọn yẹ kọlà nínú ànábì tó bá dé ìran wọn ànábì ojú tí wọ́n fi wo ojú burúkú ni who is this one eléyìí sọ àríbá yìí wọ́n rẹ gẹ́gẹ́ bí ìgbẹ́ wọ́n rẹ gẹ́gẹ́ bí tọ̀ bẹ́ẹ̀ ni lóye ká náà ṣe mọ̀ rí wọn àwọn eléyìí sọ àríbá white eléyìí sọ àríbá funfun pẹ̀ bí ẹbí lè ṣe rí ó yẹ ká mọ yọwọ́ ṣe lára wọn ni ká mọ síntọ́sí wọn lára ni torí ìgbà tá a bá fi wé ká ló yẹ ká fi mọ sán ìwọ ọkọlà náà wá ń jáde ọwá ń sọ̀rọ̀ sí ms bàbá àtolówó èkó ọwá ń gbé olórí burúkú ọmọ èfò ọmọ tó kọ abẹ́jẹ́ ilé tó dé láti inú Christianity tí ń gbà ìṣèjẹ́ kí ló kọ̀ ẹ́ jẹ́ náà just me ọwá ń gbé credit fún just me àṣé bíyàn bá fọ́jú òun ò ní mẹ́mbà tiẹ̀ náà àṣé wíìlì tẹ́ ń wò yẹn náà àṣé òun náà láwọn ọjọ́ tiẹ̀ náà àti bẹ́ẹ̀ kan bá mú yẹn báyìí tó wá sòkò sọ́nà báyìí tó wá mú lọ sáà ìjọba tó wá gbé ṣubú tí wá ń wú yẹn nílẹ̀ báyìí àti yóò tún láwọn ìjọ tiẹ̀ náà tó ẹ̀yin ìjọ jọ́sìn ní ọkàn ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ ṣe wà yín inú yóò ní jòdù balẹ̀ bàbá tó fi ojú kọlà yìí ọ̀ níbà wọn jẹ́rẹ́ bọ́ ṣe wà yìí o torí àwọn tó ń bú yẹn wọn ṣẹ́ wọn dẹ̀ ṣẹ́ ká fún ẹ wọn dẹ̀ dárúkọ rẹ jẹ́jẹ́ wọn ni wọ́n wà tó dẹ̀ tú Kùránì báwọn àfáà ṣe tú Kùránì sí ibi tó fẹ́ fi bàyí láyé jẹ́ tó fẹ́ fi mọ́ kàn yín tó fẹ́ fi rí pé àwọn àlàbò gẹ́gẹ́ ni wọ́n wọ̀ sùn fún jù náà làwọn náà ṣe ẹ wò ó ibi tó dá bẹ́ẹ̀ ni o ṣé ẹ mọ̀ pé ilé ayé ojú méjì lọ́ọ́ láyé ni bákan front èèyàn lè dátọ́ láyé kó mọ́ kù síbi kan ànábì orí burúkú tó pọ̀ da yẹn kí wàhálà fi tán ìdààmú àkóbálẹ̀ àdábòde wàhálà fi tán ibi tó ń bá mi tó bá bọ́ ṣe ló da yẹn náà ló náà níbi tó kù ṣé kìí ṣe yẹn ni mọ́ ni ṣe bẹ́ẹ̀ yẹn náà lànàbì ẹ̀ tó fẹ́ gbà pé kíní kan bẹ tó ṣe tí ò da the first ibi tó kọ́ ní pẹ̀lú ni pé ẹ̀ fẹ́ gbà ànábì yẹn bẹ ó ṣe kíní kan tí ò da ó da ṣé ayé ti bàjẹ́ ni ẹni tí ń tọ̀ ẹni tí ń jẹ ẹni tí ń mu ẹni tí ń sún ẹni tí ń yàgbẹ́ ẹni tó ń bóbìnrin sùn ẹni tó ń lọ́rẹ̀ẹ́
nínú kẹta ṣe náà lòun náà ṣe ṣé kò tọ́ láìṣe ni ọkàn yóò ní balẹ̀ bàbá tó fojú kọlà yìí warn yourself má jẹ́ kí n lọ gbọ́ àwọn kọlà má tì mí gbọ̀ngbọ̀n kí n lọ bọ́ ọ̀kọlà mò ń fi ọgbọ́n sáwọn ọ̀rọ̀ kan kú torí nínú àwọn ọ̀jọ̀gbọ́n ayé làwọn kọlà wà ó wá ṣe mí láàánú pé nínú àwọn ọ̀jọ̀gbọ́n ayé aago náà tún wà nínú àwọn tá fojú onílàkèyàn wò ṣọ́ra rẹ̀ warn yourself ṣọ́ra rẹ̀ gidi gan a lè gbà kan wá balẹ̀ wa jẹ́ ilẹ̀ àwọn ibi tẹ́ ẹ̀ fẹ́ ti fún yẹn wọn kọlà wọn dẹ̀ lórí kí bẹ́yìn ṣe ní tiyín ẹ bá fi opinion sínú comment section ẹ bá like ẹ bá share ẹ dẹ̀ bá repost àjùwà ṣe o.